onílé mo kágò kí n tó wọlé àgbàlá mo kágò mo bóde oṣù ajé òṣùpá ni mí mo bóde ọlọ́run. Ǹjẹ́ lónìí lórí ètò àìtó yín mo gbede lẹ́tọ̀ ètò ni mo gbede èmi ọmọ yín ọ̀rẹ́ yín àbúrò yín Fatai Alabi Alóyin lóhùn apèdè ara ká tó bẹ̀rẹ̀ ètò lẹ́nìyàn ìbàlọ́wọ́ Elédùmarè ọba ògógó ọba tí kì í kú ọba tí ń bẹ káyé tó máa bẹ ọba tó dání tó forí ságbéjì ẹni ọ̀gàǹgàlájà ọba mi tí ò ní pilẹ̀ kábíyèsí rẹ o lórí ètò wa lónìí ẹ bá àlejò kàǹkà pàdé ẹ kú kalẹ̀ ìyá wa. àdúpẹ́ ẹ káàbọ̀. màmá wa o ẹ bá a dá ọkọ yín fún àwọn èèyàn wa nílé. Amáyídé kan mọ̀mọ̀wé ànídé o adé o òróró ọmọ òbílẹ̀ adé. Mẹ́mọ́yídé kan mọ̀mọ̀wé mi nídé o mọ́dé o òróró ọmọ òbílẹ̀ mọ́dé o. Ẹ pẹ̀lú ẹ kúlé. Orúkọ mi ni Olóyè Abíọ́dún Dúróládìpọ̀. Ẹni tí gbogbo ayé mọ̀ ẹ̀yin lè mọ̀ mí nílùú bíi púpọ̀ ṣùgbọ́n wọ́n mọ̀ mí níbi tí mo ti wá. wọ́n gbádùn yín tí gbogbo ayé mọ̀ ní. ẹni gba ojúmọ̀ ni mí èmi ni ìyàwó olóògbé Dúróládìpọ̀ tẹ́ ẹ mọ̀ táwọn ènìyàn mọ̀ tí gbogbo ayé mọ̀ èmi ìyàwó wọn ní tí gbogbo ayé mọ̀ sí Mọ́remí Àjàṣorò. màmá wa Mọ́remí Àjàṣorò. ọba tó ní Ọya Orírì. ẹ fúfú lẹ̀lẹ̀ tí dági lókèrèdè. gangan labiri ìjà oyè ọ̀sẹ̀. bẹ́ẹ̀ ni a dùn fún yín. àmín. ǹjẹ́ ẹ lè sọ fún wa nípa ìwé yín nígbà tí ẹ wà léwe. nígbà tí mo wà léwe mo jẹ́ ọmọ bíbí inú olóyè Chief Joseph Olúfarati ọmọ ọba ni mí. princess nìyẹn gẹ́gẹ́ bí àtẹ̀lé kù ọmọ ọba obìnrin. ọmọ ọba obìnrin ni mí. tìlú wo. ìlú yẹn ó wà ní Ìjẹ̀rò tẹ́ bá mọ̀ Ìjẹ̀rò. Ìjẹ̀rò. ní Èkìtì. Èkìtì ní báyìí. ẹ̀mọ Èkìtì lèmi. kí láti wá ṣe èyí tí o Èkìtì kété Èkìtì jákèjádò Èkìtì kété. ọmọ Èkìtì ni mí. Mọ́remí ogún ọdún máa ọ̀pọ̀ orúkọ rẹ̀ o. Mọ́remí ogún ọdún máa ọ̀pọ̀ orúkọ rẹ̀. Mọ́remí ogún ọdún máa ọ̀pọ̀ orúkọ rẹ̀. iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ wo lẹ kọ́kọ́ lọ. nílùú wa náà ni mo ti lọ ilé iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ ní Ẹ̀pẹ́ ni wọ́n ń pe ìlú yẹn. bíi máìlì 4 ní Síjèrò. kí ló kọ iléèwé yẹn gẹ́gẹ́. wọ́n máa ń pè ní United School nítorí pé ìlú mẹ́ta ló máa ń wá síbẹ̀. wọ́n kọ́ iléèwé yẹn sí àárín gbùngbùn mẹ́ta. nílùú Ẹ̀pẹ́ ni wọ́n kọ́ ìlú yẹn sí United ni wọ́n máa ń pè. United Primary School. ni wọ́n máa ń pè nígbà. ẹ lo ọdún mẹ́fà ń bẹ. bẹ́ẹ̀ni. tọrọ ọdún mẹ́fà lèèyàn lò iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀. bẹ́ẹ̀ni ọdẹ ìjọ ọdún mẹ́fà ló ṣe mọ̀ pé ìgbà yẹn Ìjàpá wọn ó kọ Ìjàpá wọn ó ka. kátó ká bí di eléwé kátó ká ajá bí bàtà dídò jí. ó pẹ́ ó tó ju ọdún mẹ́fà lọ ó tó ọdún méje. ó tó bẹ́ẹ̀. ẹ ṣe màmá wa. tábà sì dàgbà ká nawọ́ sí etí báyìí kó kan etí a kì í bẹ̀rẹ̀ ilé ìwé nígbà yẹn tá a ti dàgbà gan tá a ti mọ tá a ń ṣe. wọ́n mọ̀ pé ọ̀rọ̀ dá lẹ́nu ọmọ kó tó wọlé ìwé. kó tó wọlé ìwé bẹ́ẹ̀ ni nígbà yẹn. nígbà tí ẹ wá parí ilé ìwé. nígbà tí mo wá parí mo wá lọ sí Ìjẹ̀rò láti máa ń ka ìwé 6 ńgbà yẹn. a máa fẹsẹ̀ rìn lójoojúmọ́ máìlì 4 yẹn ojoojúmọ́ la máa ń rìn. ọdún wo nìyẹn màmá tẹ́ bá lè rántí náà ó yóò tó ọdún wo báyìí. 1956 ni mo ṣáà parí primary school. tẹ́ wá parí ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ wọn kí lẹ tó wá mú ṣe. mo lọ ilé ẹ̀kọ́ kan ní Àkúrẹ́ tí wọ́n pè ní Women Center nígbà yẹn iṣẹ́ ọwọ́ ni wọ́n máa ń kọ́ ńbẹ̀. wọ́n máa ń kọ́ iṣẹ́ ọwọ́ àwọn òyìnbó ló dábẹ̀ yẹn sílẹ̀ nígbà yẹn tí mo ti kọ́ cookery laundry and housekeeping. má ṣe ń dáná bí wọ́n ṣe máa ń fọṣọ. nígbà yẹn tí mo ṣùgbọ́n lẹ́yìn ìgbà yẹn mo rí i pé kì í ibẹ̀ yẹn ò fẹ́ jọmọ́ nǹkan tí mo fẹ́ ṣe. kò jọmọ́ nǹkan tó wù ọkàn yín ẹ gbàwé ẹ̀rí ń bẹ o.
ọdún kan ni mo lò. ọdún kan lẹ lò. ọdún kan ni mo lò lẹ́yìn ìgbà yẹn mo wá padà wá sí Ìjẹ̀rò boarding school. ẹ tún tẹ̀síwájú nínú ìwé. mo tún tẹ̀síwájú nínú ìwé yẹn. ìgbà tẹ́ wá parí modern school. mo wá ní iṣẹ́ nọ́ọ̀sì ló ń wù mí láti ṣe. báwo lẹ ṣe wá bẹ̀rẹ̀ iṣẹ́ nọ́ọ̀sì. mi rí iṣẹ́ nọ́ọ̀sì ṣe mò ń bọ̀. kí ló fà bẹ́ẹ̀ fi rí iṣẹ́ nọ́ọ̀sì ṣe. mò ń bọ̀ ibi onídàáni sí kọ́là gbé. ẹ ṣáà wò. ẹgbẹ́ mo múra mo wá sí ọ̀dọ̀ àǹtí mi kan lóṣogbo pé kí n fi lo àsìkò tí màá fi ṣèdánwò ilé àbíyè ní Adó ni wọ́n ń yún nígbà yẹn. ni wọ́n ń lọ ni wọ́n máa ń lọ. ilé àbíyè yẹn ni iṣẹ́ nọ́ọ̀sì tẹ́ fẹ́ kọ́. ibi tí mo ti nígbà tí mo wà ní school mo fẹ́ràn láti máa kọrin gan-an mo fẹ́ràn orin kíkọ títí dìsín náà ni. ẹ kọrin fún wa ẹ sì máa kọrin fún mi orin náà lẹ fi wọlé ẹ wàá kọrin tó pọ̀ fún mi mò ń gbádùn. nígbà tí mo wá sọ fún tí gbogbo wọn bá ti lọ bí iṣẹ́ ọkọ àǹtí mi á ti lọ bí iṣẹ́ àǹtí mi náà á ti lọ bí iṣẹ́ gbogbo ilé á wá dá so nígbà yẹn ni bọ́dà wa kan tó jẹ́ ọmọ bàbá tó fẹ́ ọkọ tó fẹ́ àǹtí mi yẹn ó wá ní sìsá ẹ̀yin lẹ máa ń kọrin ọmọ náà máa ń ṣe orin nílé ibẹ̀ yẹn ṣé ẹ lọ bẹ̀ kẹ́ ẹ lọ kọ gbogbo orin náà wá fún ìwé yẹn ìgbà yẹn ọkọ mi ó fi iṣẹ́ tíṣà sílẹ̀. ìyẹn bàbá wa Dúróládépọ̀ tíṣà ni wọ́n fi iṣẹ́ tíṣà sílẹ̀ wọ́n wá ń kó àwọn ènìyàn jọ torí wọ́n nífẹ̀ẹ́ àwọn náà nífẹ̀ẹ́ orin wọ́n fẹ́ kó iṣẹ́ tíátà iṣẹ́ orí ìtàgé jọ wọ́n wá fẹ́ kó jọ. ó tọ́dún wo ní ọdún tẹ̀ ń wí. ọdún tí mò ń wí 1962. 1962. ọjọ́ pẹ́. ni mo bá yà síbẹ̀ mo bá sáà ń gbọ́ orin tán ń kọ́ mo sáà bí mo ṣe lọ nígbà tí mo bá sọ fún sísítà mi pé mo fẹ́ máa lọ bẹ̀yẹn kí n lọ mọ́ fi nàjú kó tó di pé ọ̀rọ̀ mi bọ́ sí. àwa lọ bẹ̀ àti èmi ò tiẹ̀ mọ̀ pé wọ́n mọ ọkọ mi ọjọ́ náà ni mo kọ́kọ́ rí nígbà tí mo tá à ń lọ wọ́n ní kí n jẹ́ ká rí Mr. Ládépọ̀ wọ́n ṣe wí náà nìyẹn. náà tí ìdọ́kọ yín gbà. kò tí ìdọ́kọ. wọ́n ní káwọn rí Mr. Ládépọ̀ tẹ́yìn ò mọ̀ pé ibi tó rí ó da yín sí. mi ò mọ o ibi tó rí bá dá ni sí kẹsẹ̀ mọ́ sí ni lọ ni. àmín. mo bá rí wọ́n ṣe jáde níbi ilé wa yẹn nìyẹn wọ́n bá kọjú síbi ọ̀nà Bárì yẹn Bárì Ìbáyọ̀ là ń pè ilé ibi tá a ti ń ṣeré yìí. Bárì Ìbáyọ̀ ládùúgbò wo ni bẹ́ẹ̀ lóṣogbo. ibẹ̀ ni wọ́n sin ọkọ mi sí. àdúgbò wo ni bẹ́ẹ̀ lóṣogbo. ní ọ̀nà ọjà ọ̀nà tán bá ń lọ sí pópó. lóṣogbo ń gbádùn ọ̀rọ̀ yìí. ní ọkọ mi bá jáde níbi ẹgbẹ́ ilé wọn àǹtí mi ní Mr. Ládépọ̀ ní òǹdà Ọlọ́run pé mi ò rẹ́ni tó ga tó bẹ́ẹ̀ yẹn. ó jẹ́ ní tó ga tó ti gbalẹ̀. mo wá ń wò wọ́n mo sáà wò wọ́n gbogbo ọ̀rọ̀ tó ń sọ kó tí ẹ wọ̀ mí létí mo ní. inú ẹ̀ dáwọ́ lọ́wọ́. ẹ wá sí ǹdẹ́ ńbẹ. ènìyàn lọ́kọ̀ mi. olùkóso àyàrá náfúrà rẹ̀. bẹ́ẹ̀ ni fìdí ìbọn tilẹ̀. ọkùnrin gbọ̀ngbọ̀n. mo gbádùn ọ̀rọ̀ yín màmá. bí mo ṣe ń dà ní Mr. Ládépọ̀ yẹn la wá rí nǹkan kankan náà wá sá sọ̀rọ̀ mo bá ti ń sọ fún sísá mi pé kì í ṣe pé mo wá ṣiṣẹ́ o nǹkan fẹ́ mọ́ wá fi nájú ni o torí mi ì fẹ́ iṣẹ́ ènìyàn bó ṣe rí mi nígbà tó wá yá mo sáà ń wá nígbà tí mo wá rí wípé wọ́n fẹ́ máa mú mi sí àwọn ibì kan pé ibí ni pé kí n kọrin kọ sólò torí wọ́n ti rí i pé ẹ ní ohun orin ẹ sì ní ẹ̀bùn orin. mo ní ẹ̀bùn orin mo wá ní èmi ò rò pé màá lè mọ bá wọn torí a máa ń wá sí FRCN nígbà yẹn wọ́n ń pè ní rédíò Nàìjíríà nígbà yẹn tá a wá ń rí kọ́ọ̀dù tá a máa ń kọrin àpótí báyìí ni rédíò yẹn lẹ́gbẹ̀ẹ́ ìgànnà nígbà yẹn tí mẹ́ ń lé káàkiri nígbà náà. ó wá sọ fún wọn pé kọ́ mọ́ fi mí sí ibi tí ó ṣe kìnní ò torí pé mi ní lè mọ bá wọn rìnrìn àjò wọn yẹn bí o kò ṣe nǹkan tẹ́mi wá fún mi nìyẹn wọ́n sáà ní kò í ṣe pé wọ́n fẹ́ dí mi lọ́wọ́ kí n sáàbà àwọn ṣe pé àsìkò tí bá ti fẹ́ lọ
àwọn ó yọ̀ọ̀dà mi bí mo ṣe sáà ń bá wọn ṣe nìyẹn. Òyìnbó kan wá wà wọ́n pè ní Uliba ó ya ìgbúrò ẹ̀ rí ó ní ìfẹ́ sí àṣà ó jẹ́ ẹni tí ó ṣe ìrànlọ́wọ́ fún wa láti jẹ́ kí iṣẹ́ wa ó tètè gòkè. ìyẹn iṣẹ́ eré orí ìtàgé yìí. Òun ni ó kọ́kọ́ ṣètò pẹ̀lú àwọn ìlú ìjọba Germany láti pé kan gbé eré wa lọ sí lóyìnbó eré àṣà àti ṣe wa ní 1964. 1964. Wọ́n ló ṣètò ẹ̀. Mo ń gbádùn ọ̀rọ̀ yín mà. Nígbà tó dẹ̀ di wípé òyìnbó yẹn àṣé ó ti ń sọ fọ́kọ mi pé wọ́n ti ń táwọn fẹ́ máa fi mí sí kan náà wọ́n táwọn ń ṣe kíní mi bẹ́ẹ̀ lèmi náà ń yọrí tá a bá ti ní káwọn ó ti fi mí sí play kan wá dé kíní kan náà. tí wàá wá fẹ́ tásìkò tẹ́lẹ̀ sí ẹ wá yọ. màá wá gbé báńgù òyìnbó sọ́wọ́ màá gbé aago mi sọ́wọ́ màá wá wọ bàtà bálì màá wá dúró pa pé wọn kúkú ní fẹ́ irú ẹ̀ wọn fẹ́ irú ẹ̀ pé tó wá fẹ́ kájà pé kó jẹ́ ti òyìnbó nǹkan àṣà abílẹ̀ tiwa ni wọ́n fẹ́. gbogbo bá yá fúnra wọn ni wọn ò lé mi pé kí n mọ̀ wá mọ́ ọkùnrin yóò lé mi o kò lé mi o nígbà wá yá wá di wípé nígbà yá àǹtí mi gan ti fẹ́ máa mọ́mọ́ kò fẹ́ gbà mí láàyè mọ́. pé ká ẹ lọ bẹ̀. kò gbà mí láàyè mọ́ ibi tí wàhálà ti dé nìyẹn. wọ́n wá mọ́ ránṣẹ́ sí mi láti ìbárí pé kí n máa bọ̀ rí àṣà ti fẹ́ bẹ̀rẹ̀ torí mo ní àwọn ọmọ méjì kan tán fẹ́ràn mi gan-an níbẹ̀. tájọ́ bẹ̀rẹ̀. tán ọkùnrin kan àtobìnrin kan. wọ́n wá ní iṣẹ́ ti bẹ̀rẹ̀ kí n máa bọ̀ kí n kan mo ní gbogbo iṣẹ́ tán wọ̀n fún mi pé mo ní láti parí kí ni mo ṣe fẹ́ ṣe mi ìdẹ̀ fẹ́ ṣe àǹtí mi ṣé màá wá fi iṣẹ́ lẹ́kọ̀ọ́ wá. àǹtí yóò ti gbéṣẹ́ fún ilé torí kẹ́ má bàa ráyè lọ. ọjọ́ kan tí mo sáà pé mo fẹ́ lọ sọ fún wọn tẹkuntẹkun ni mo dé sí ìbárí ẹ̀bùn tí mo kọ́kọ́ rí lára ọkọ mi nìyẹn ó ní àwọn àmúyẹ kan ọkọ mi ní àwọn àmúyẹ kan tó jẹ́ kí n fẹ́ràn. kí ìfẹ́ yín fà sí. bí mo ti ń bọ̀ mo ti sunkún darí mo sáà kàn ń bọ̀ kí n wá sọ fún wọn pé kàn fẹ́ lómi ìsinmi ilé sùn torí pé iṣẹ́ ilé yẹn mi lè má ṣe bí mo ṣe ń bọ̀ báyìí tán rí mi báyìí tán ti dúró sí ibi ọ̀nà tán rí mi báyìí wọ́n ní kí ló ṣe mí àmọ́ ní kò sí sáà wọ́n ní nǹkan kan ṣe mo ní kò sí nǹkan kan wọ́n ní mi ò kì í rí báyìí wọ́n ní temperament ẹ ò kì í rí báyìí wọ́n wá ní kí n ká lọ sí ọ́fíìsì àwọn kí n sọ fún mi mo bá ní kì í ṣe pé nǹkan kan pé mo kàn fẹ́ wá sọ fún wọn pé mi ní lè máa ráyè wá síbí ní àsìkò torí ó ní àsìkò a máa ń pe rẹ́gísítà. ẹ kọ dèdè àsìkò tẹ́lẹ̀. tá a dé mo ní mi ò dé mi ń ṣe ọmọ kọ́ mo ní so mi ní lè mọ̀ wá bẹ́ẹ̀ yẹn ló bá ní tó bá ṣe yẹn ní oníṣẹ́ yẹn ní pọ́blẹ́mù ní bẹ́ẹ̀ ni kò kì í ṣe wàhálà ó ní òun máa yí àsìkò yẹn padà kí òun sún síwájú kí n bá láìráyè láti máa parí rìhásà pẹ̀lú ká máa wá. wọ́n yí àsìkò padà nítorí tí ṣùgbọ́n ní kí n mọ̀ sọ kí n mọ̀ jẹ́ káwọn tó kù mọ̀ ọ́n. mo mí kanlẹ̀. Are you a film producer, editor, post-production person? Do you require video coverage of events, equipment hire as well as graphic designs? Then look no further. Adesmark Productions Limited guarantees quality services in film production, editing, equipment hire, video coverage of events, CD, DVD duplication and more. Adesmark Productions Limited, UK telephone number 079 56 921 064, and if you're in Lagos, call 0803 312 8408. Adesmark Productions, quality services guaranteed. Nígbà tán wá ṣe bẹ́ẹ̀ àwa mo wá lè ní àṣùgbọ́n sista mi ti
kí ló ń gbà wá níbẹ̀ òun rántí ọmọ ẹni tí ìwọ ń ṣe kí ni ẹnu wo ni kóun máa fi sọ̀rọ̀ nílé ńgbà tóun bá délé pé ijó ni mò ń jó ta ọmọ ọba dàlárìn ọmọ dàlárìn jó àti wá gbọ́ mo ní mi ò gbowó ń bẹ̀ pé lóòótọ́ kò owó tán bá ti ní kán wá tuntun náà bá ní èmi ò nítorí pé mo kàwé mo sì jẹ́ ọmọ tó ṣe kinní wọn náà máa fún mi ní sílè 5 nígbà yẹn. sílè 5 ọ̀kẹ́ mẹ́wàá kọ́ yẹn ọ̀kẹ́ mẹ́wàá. sílè 5 àti àwọn yòókù lè máa gba bíi sílè 3 sílè 2 àbọ̀ nǹkan kan màá wá ní kó mọ̀ wọ́rí pé torí pé kò sówó káwọn wọ̀nyí mọ̀ bá a sá lọ kó mọ̀ fi fún wọn the first trophy tí wọ́n fún òṣèré nílẹ̀ Nàìjíríà ọkọ mi ni wọ́n kọ́kọ́ fún wọn sì fún ẹlòmíín títí láti gbà yẹn trophy ni. eré wo ni ẹ ṣe nígbà náà ife ẹ̀yẹ tí ẹ kọ́kọ́ fún oléré orí ìtàgé ní orílẹ̀-èdè yìí. lórílẹ̀-èdè yìí níbi ilé kan tó ń pè ní White House ní Èkó yẹn. ní Marina ibẹ̀ ni White House. ilé ìjọba náà. ilé ìjọba yẹn ibẹ̀ náà ti fún wa nígbà náà ní Azikiwe. Nnamdi Azikiwe first president orílẹ̀-èdè ló gbé lé lọ́wọ́. sípa kílẹ̀ kó nínú ọba àkóso yìí. èmi lọ́ọ̀yà. ẹ̀yin lọ́ọ̀yà ẹ̀jẹ̀ a máa bá bọ̀ ńgbà tó di 1964. ńgbà tó di 1964 trọ́fì yẹn la fẹ́ lọ gbà mi ì tí ì fẹ́ wọn lọ́kọ mi ní èmi ni màá bá wọn lọ pé mo ní kéne tèmi ti wá jẹ́. àwọn náà sì sọ̀rọ̀ fún ipá àwọn fẹ́ẹ́ fẹ́ yín. kò tí ì sí yẹn mo ní kéne tèmi ti wá jẹ́. láàrin gbogbo wọn ti wá jẹ́ mi. láàrin gbogbo wọn ò ṣe wá jẹ́ mi. èmi kọ́ o lọ mú àwọn ọmọ Òṣogbo èmi ò mọ wá yín mi ò mọ èrò yín mi ò mọ Ọ̀yọ́ àmọ́ kò bá mi mọ Ọ̀yọ́ o. Èkìtì lẹ́yìn. Èkìtì ni mi lọ mú àwọn ọmọ Òṣogbo kó mọ mú wọn lọ sí kí ló kàn mí lónìí rárá pé leading actress náà ní kán mú wá mi kàn yé mọ́ ìyá rẹ̀. kí lẹ wí. ó lọ mú ìyàwó ẹ. ṣé wọ́n ti ní ìyàwó kan tẹ́lẹ̀ kí ẹ tó mọ̀ wọ́n yẹn ń gbádùn yín ṣé àwọn náà ń bá wọn ṣeré orí ìtàgé ìyàwó wọn ò kì í ṣeré orí ìtàgé. ló bá wá lọ sọ fún àwọn ọkọ ẹ̀gbọ́n mi bàbá yẹn bàbá bá bú sẹ́rin ó ní báyìí náà máa ń ṣe nílé wọn ó ní kò mọ̀ pọ́ ọmọ ọba ni wọ́n ní ó ní nàbásà ní kí n bá wọn lọ. bàbá yẹn ní kẹ́ ẹ̀ bá wọn lọ. mo ní mi ò fẹ́ gbà yẹn ní òdi kìnní náà ní ìsìn tí mi ò nọ́sà ni ó ní bàbá lòun mọ Mr. Aládé pọ̀ dáadáa kì í ṣèyàn yàtìyàtì kí n fi pọn lé. ṣé sísítà yín gbà nígbà náà. wọ́n fẹ́ kọ́ wọn bá gbà. nígbà tọkọ wọn ti fàṣẹ sí. wọ́n fẹ́ kọ́ wọn bá gbà wọ́n bá wọn lọ bá lọ gba trọ́fì yẹn wálé ìgbà tá a dé lónìí kí ni kí wọ́n ṣe máa sọ̀tàn wọn ọkọ mi ló ń sọ bẹ́ẹ̀ o pé kí ni kí wọ́n ṣe máa sọ̀tàn wọn the first 3 trophy tó ń gbà ní kínní kan tó Ládìpọ̀ gbà obìnrin tó bá lọ nígbà náà ó ti lọ. níbi tí ọ̀rọ̀ àfẹ́ni ti wọlé rè ọpọlọ òṣèré. ránkàdédé ẹ̀. olùkóso àyàn náà Òṣogbo òròkè ọmọ arójò ń bọ̀ sọ ọmọ adélé tejiteji olómi tútù ẹsẹ̀ òkè Ọládìpọ̀ dúró sinmi. nǹkan lọ lórílẹ̀-èdè ọkùnrin làdá. ń gbádùn ọ̀rọ̀ yín màmá. ni mo bá wá ní kí ni ìyẹn ní í ṣe pẹ̀lú mi kò mi ò rà mo ti sọ bẹ́ẹ̀ tẹ́lẹ̀ o èmi kò rà mí ní kí ẹ wá bá. ẹgbẹ́ bí orúkọ yín lẹ́sọ̀ tẹ́ bá fẹ́ sọ̀tàn ara yín ẹ sì sọ orúkọ yín ẹ sì sọ pé. gẹ́gẹ́ bí ìwà obìnrin tó èmi ògìlẹ̀ àkàn mi ẹ̀yin lẹ́ni nǹkan yìí àbálò àbábọ̀. àbálò àbábọ̀. ìfẹ́ bẹ̀rẹ̀. ni òyìnbó yẹn. ìyẹn bali. Múlíbáyà. Múlíbáyà. Múlíbáyà ló bá bẹ̀rẹ̀ sí sọ fún dúró pé if Àṣàkẹ́ goes away you can't make it. ìbò ló sọ bẹ́ẹ̀. òyìnbó ló sọ bẹ́ẹ̀ ló bá dé wàhálà.
wọ́n ti máa kìtìyàn yín nínú ẹgbẹ́ mi ò yẹn. mọ ibi tán ti lọ wádìí o wọ́n lọ wádìí o òyìnbó burúkú àyùbẹ́ dáadáa ni. òyìnbó yẹn àti dúró mi ò mọ ibi tán ti lọ náà wá wo nkoko mọ́ mi mi ò lè gbàgbé ọjọ́ kan ọkọ mi wá bá mi nílé ibi tá à ń gbé yẹn ó ní ìwọ ọmọbìnrin tóun ò bá ti débi tóun fẹ́ dé láyé a jẹ́ pé wọ́n ló fa àwọn òṣìfẹ́jọ́ ẹ̀sùn ọlọ́run ni mo bá bẹ̀rẹ̀ sí ké lọ́sàn gangan ní ilé yẹn ní ọmọ kékeré ọmọ ọlọ́mọ kí ló kàn mí mo ní ìwọ ọkùnrin bàbá fi mí sílẹ̀ kí ló kàn mí kì í ṣe mi nìyá rẹ fi mí sílẹ̀ kí ni mo mọ̀ kò easy kò rọrùn. ẹ̀yin ará ilé Yorùbá sọ̀rọ̀ wọn ní omi pẹ́ lẹ́nu omi dìtọ̀ ọ̀rọ̀ pẹ́ńlẹ̀ ò dìtàn dìtàn bá pẹ́ńlẹ̀ ẹ mọ̀ pé ègún ni Yorùbá pé ìtàn rèé bọ́mọdé ò bàbá tàn yóò bá àrọ́bá àrọ́bá rèé bàbá àwọn ọ̀tàn màmá ẹgbẹ́ ńlẹ̀ tẹ̀síwájú. ṣé ẹ rí ó kẹ́ ẹ má fa ọ̀rọ̀ ògùn ọ̀rọ̀ pọ̀ ẹ jẹ́ ká fi gidi síbẹ̀ yẹn. ẹ ṣáà di tọkọtìyàwó lọ́dún wo lẹ fẹ́. àwọn kò rọrùn 1964. 1964 yẹn náà lẹ fẹ́ ra ṣé ẹ ṣe ìgbéyàwó aláàrin tí gbogbo ayé mọ̀. tí mo sọ fún un pé èmi ní bàbá mi a ti wá gbọ́. àkọ́bí ni lọ́dọ̀ kábíyèsí. àkọ́bí ni mí mo ní kò dẹ̀ ní dáa tí n bá ṣe rìn náà làwọn tó kù lẹ́yìn ọ̀nà làwọn náà tó fẹ́ rìn nítorí náà gbogbo nǹkan tó bá ṣe gbà ní kò fún un ó dẹ̀ ṣe. gbogbo owó ẹ̀tọ́ tó yẹ kán ṣe níṣu lọ́ka. ó dì í wọ́n ti ń sọ́dọ̀ ní. wọ́n kérò láti Òṣogbo lọ sí Èkìtì. kò tí ì sí iṣu tó ti dúró ládìí pọ̀ lẹ́jọ́ tó ti dáná tó bá ríbi tó ti lọ rú àgà Ọlọ́run. ọmọ agboolé ibo gan ni bàbá wa. ọmọ ilé ọdẹ ìlọ ni. Ládìgbò ọdẹ ìlọ. kétí olóògbé kó lóògbé gbọ́hùn yín torí wọ́n tẹ̀ ń gbọ́hùn yín àmọ́ ẹ kì wọ́n bẹ́ẹ̀ ṣe kì wọ́n lójú ayé nígbà tó ń bẹ láyé ẹ bá mi kì wọ́n lókè bẹ́ẹ̀ ṣe kì wọ́n ṣá. ìlú tó náà mo fẹ́ kó lómi ọkọ mi pẹ́pẹ́ bí àṣà aṣọ́dẹ bí ológbò ṣọ́gìrì làgìrì òun làgìrì kàkà fígbà ìdùnbọ̀ ẹ fi iná là ń dáráyé o iná bẹ lọ́dọ̀ ọkọ mi ọ̀wọ́ bìtì kó abọ́lọ́rọ̀ pínyàn sà. kábíyèsí òde o àgbàlagbà fẹ́ o. ṣùgbọ́n yóò ní eré tẹ́ ti ṣe lọ́pọ̀lọpọ̀ kó tó di pé àyànfẹ́ mi rè ẹni tí mo ọkàn mi yàn rè kó tó tiẹ̀ wá di pé wọ́n pè é pé kẹ́ wá gba ife ẹ̀yẹ eré mélòó gangan lẹ ti ṣe. a ti ṣe ọba mọ́rọ̀. ọba mọ́rọ̀. gbogbo ìtàn Ọ̀yọ́ ni gbogbo ẹ̀ ọba mọ́rọ̀ ọba wájà àtọba Kòso ìtàn Ọ̀yọ́ ni wọ́n ọba wájà yẹn àrọ́jú bọ́ba kú bọ́n ṣe tí òyìnbó tó gbọ́ ṣẹlẹ̀ níjọ́hún pé kàn dàgbò kàn má bọ́ba kú mọ́ òní ọba wájà ọba mọ́rọ̀ òun ni ìgbà tí ogun kó wọn lọ tó kó Ọ̀yọ́ ilé kúrò níbi tó ń wà tẹ́lẹ̀ tán lọ sí Ọ̀yọ́ Ìgbòho. Ìgbòho mọ̀rẹ́ wọn máa lágbàdo àkọ́gbó. nígbà tí àti lọ wọn àti padà wọn òun ni ọba mọ́rọ̀ ọba tó mú ọ̀rọ̀ ọba tó mú ọ̀rọ̀ náà pè ní ọba mọ́rọ̀. nígbà táwọn ìjòyè yẹn dì pàǹpá pé àwọn ò lè fi oko obì àwọn sílẹ̀ káàtùwọ̀n tó lọ máa tó ń dágbó pé kàn fi wọ́n sílẹ̀ síbi tí àwọn wà kàn wá lọ kó ọ̀rọ̀ sí ìlú bẹ̀yẹn wọ́n lọ dọ́gbọ́n ṣùgbọ́n ọba yẹn náà òun náà ò kẹrẹ Ajíbóyèdé ọba àbí ìpa. ẹ bá ń kí ṣàṣà bẹ́ẹ̀ tí àwọn ẹ̀ tún kí ṣàṣà màmá o. lòun náà ló bá múra ló bá lọ mú wọn àṣé ènìyàn ni àṣé ọ̀rọ̀ tán kó jọ àṣé ọgbọ́n ni wọ́n dá. wọn kò sí wọn kò tán. wọ́n wá kó nǹkan bò wọ́n. àwọn tó fẹ́ lọ dáko. ọba tí ń lọ mú ọ̀rọ̀ nù bí ìwìn wọn tán kó jọ bọ́n ṣe ìtumọ̀ ọ̀rọ̀ nìyẹn. ẹ̀yin ọ̀rọ̀ tẹ́ náà lù ní ẹ bá mú wọn. náà bá gbé wọn wọ́n gbé wọn lọ sí ààfin kábíyèsí náà bá ní kán wá lọ mọ́ gbóúnjẹ fún
olóyè kọ̀ọ̀kan bó ṣe fi wọ́n sílẹ̀ làṣírí wọn bá tú níjọba mọ́rọ̀. ìyẹn nínú eré ọba mọ́rọ̀ nìyẹn. ọba àkóso. ọba àkóso náà Àjàlá Ìjì ọba àkóso gbogbo èèyàn ló mọ ìtàn Ṣàngó ọba bó ṣe bí àwọn ìjòyè ẹ̀ méjèèjì ṣe di pàǹpá tí àwọn Tìmì àti Gbọ̀ǹkà tí àwọn náà ní wọ́n fẹ́ mọ́ jagun lọ torí pé wọ́n rí nǹkan jẹ níbẹ̀ àwọn Ọ̀yọ́ dẹ̀ ní kán mọ́ jagun mọ́ bí Ṣàngó tí ó fẹ́ máa ṣe tọ̀yọ́ ó fẹ́ máa ṣe ti àwọn olóyè méjèèjì àti tí nǹkan ti yíwọ́ nìyẹn àwọn ènìyàn ò sì dúró ti ọ̀rọ̀ wọn bọ́n ṣe dàrú nìyẹn. mo tún bá wọn ṣe mo tún àtúnṣe ọkọ mi kọ eré kan fún mi wọ́n pè ní má gbára lé wọn. ó jẹ́ eré níṣe ti tàsìkò yìí àbí. tàsìkò yìí náà ni onímọ̀ tí ẹ̀ ṣe ní òun wá ẹni tí ó sponsor mo fẹ́ ṣe kí àwọn ọmọ kéékèèké obìnrin wọ̀nyí tán ń wọ́ lọlé ọkọ tí wọ́n ó lo ọdún kan níbẹ̀ tí wọ́n ó tú ká kàn mọ̀ bí ènìyàn ṣe ń yan ọkọ. ọba kò tún yẹn gẹ́gẹ́ bí ńgbà tá a ṣe wà léwe tá àwọn olówó kọ̀ọ̀kan náà ni wọ́n ní tẹlifíṣàn lé a sì máa ń wò lórí tẹlifíṣàn gbà náà a rí i pé bàbá máa ń yọ iná lẹ́nu iná yẹn ṣé iná gidi ni àbí àbámọ̀dá ni torí kò yé èèyàn ó kíkì yìí kàn káàkiri. ṣé o rí iná yẹn iná gidi ni kì í ṣe àbámọ̀dá ṣùgbọ́n kò sí ó ti gbé nǹkan ẹ̀ lọ́wọ́ kò sí ẹni tó lè ti mú nǹkan ẹ̀. nínú àgbọ́sọ àti àhesọ àwọn èèyàn a gbọ́ ọ̀pọ̀lọpọ̀ wọ́n ní ijó tí bàbá ti wà nígbà tí bàbá wà ìyẹn bàbá wa dúró ládìbò pé ojú wọn ò funfun rí pé níjọ́ tí ọlọ́jọ́ fẹ́ dé yẹn ojú wa funfun. èsì tó fún mi ó ní tó bá ti ń pọ́n bẹ́ẹ̀ yẹn ó ní ó fi hàn pé àlàáfíà wà fún un mo wá ní kò àwọn ènìyàn ò ní mọ̀ báwo ni kó máa pọ́n báyìí ó ní ta ni ó máa bá wo oru ojú báyìí ló bá ní ṣé àwọn ènìyàn mo ní ó ní ṣé mi lè wò ó mo ní ó ní tèmi mi tí n bá ti lè wò ó ó ní tèmi nìkan náà ní kíní tí mi bá ti jẹ́ ó disturb mi tí n bá ti lè wò ó ló ti dáa fún un mo wá ní tó ó ní ṣùgbọ́n tí n bá ti rí tó bá ti ń fún tó bá ti ń funfun. tó bá ti fẹ́ tó bá ti ń funfun ó ní wàhálà fẹ́ wà nìyẹn ó ní kí n gbé àkíyèsí ni mo gbọ́ pé ọlọ́run ló jẹ́. nígbà tí. ṣùgbọ́n nígbà tó wá dá àsìkò wọ́n wà nílé ìwòsàn tán refuse pé èmi ni kí wọ́n máa wẹ̀ wọ́n bẹ́ẹ̀ kò jẹ́ kí nọ́ọ̀sì kankan wẹ̀ wọ́n á ní kí n máa ti gbé ó ní wàhálà wo ni mo kó ọkọ nínú àti gbómi lọ. ilé ilé ti máa gbómi lọ sí hospital. ojú inú náà funfun ìlú nígbà tó fẹ́ mọ́. ẹ ń sọ fún wọn bẹ́ẹ̀ ojú wọn ti ń funfun. nígbà tí mò ń wò ebe nǹkan téèyàn bá ìbọn mẹ́lẹ́mẹ́ ìṣọ̀ṣọ́ ní iṣọ́ àti mo rí bẹ́ẹ̀ mo jẹ́ sọ pé nǹkan yìí náà ti ní fẹ́ máa rí lára ó ní ṣe báyìí mo ní bẹ́ẹ̀ mo ní màá gbé àwòjíìjì wọn kó o ìyẹn dígí. mo ní màá gbé ó ní àìyá ara náà ní ó kí n mọ́ kẹ́ ẹ má bẹ̀rù. ó ní kí n mọ́ bẹ̀rù. ibẹ̀ ni ọlọ́jọ́ dé. ibẹ̀ ni ọlọ́jọ́ dé. ṣé àṣírí kan ń bẹ nínú iná tó ń jáde lẹ́nu wọn yẹn tí wọ́n fi hàn torí pé ìgbà tí ipò rí báyìí nísìn wọ́n sọ pé bí òdòdó àgbà bá ṣe jìyẹ ipa abẹ́rẹ́ lu kò máa ṣe bẹ́ẹ̀ tọ́ àlè rọ́mọ tó wá pé olùkóso tí bàbá mi máa ṣe yẹn mo fẹ́ ṣe àbí. ọmọ mi ti ń ṣe báyìí. sáwọn ọmọ yín náà ti ń jọ náà lẹ́nu yìí tí bàbá. wọ́n ti ń yọ bébì mi náà ọkùnrin nìyẹn òun ló ń ṣódà bàbá ní ìsìn
ẹ̀wù tí bàbá bọ́lẹ̀ bàtà tí bàbá bọ́lẹ̀ wọn kẹsẹ̀ wọ̀ pé a ní ọ̀nà yóò gbọ́dọ̀ parun káwọn tún lè tẹ̀síwájú kọ́mọ tí ń bọ̀ lẹ́yìn náà ó lè bá pé yípasẹ̀ bàbá wa Ṣàngó àsìkò yìí olùkóso àyànrá náà kàtà yẹ́rìyẹ́rì. tó bá bọ́ sí kinní báyìí. orílẹ̀-èdè mélòó lẹ ti gbé àwọn eré orí ìtàgé yìí lọ kó tó wá di pé à ń ya sinimá. ó ti pọ̀ o. lé eré orí ìtàgé ni o. àti lọ Germany gẹ́gẹ́ bí mo ṣe wí. ní ọdún wo. ní 1964 a lọ sí London ní Commonwealth Art Festival 1965. 1965. a lọ sí Zurich ní Switzerland. That was 1973. a lọ sí Paris. a lọ Brazil 1964. 1964. 1974. 74. ká tó wá gbabẹ̀ lọ sí Amẹ́ríkà 1975. eré wo lẹ̀ ń gbé kiri ń gbà. ọba àkóso náà ni ẹyọ kan ẹ ṣoṣo ayé gbà á. ṣùgbọ́n ó tiẹ̀ yé wọn ju àwa tá a la jẹ́ èèyàn dúdú yìí lọ. ó yí àwọn aláwọ̀ funfun. láìsí àbúrò mi kan ló ń béèrè lọ́wọ́ mi ní tètè mo lọ lé pé báwo ni àwọn òyìnbó yẹn ṣe máa ń wo nǹkan tá à ń ṣe tó ṣe yé wọn mo ní ó yé wọn mo ní ẹ̀kíní á ti kọ́ wọ́n ti tù sí èdè wọn wọ́n ti tù sí èdè wọn á sì máa sọ nǹkan tó ń ṣẹlẹ̀ ní síbà lẹ́kọ̀ọ̀kan ní ìpele kọ̀ọ̀kan bàbá ti ń bá eré pààrọ̀ kẹ́ni láti máa sọ nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ ní nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ àwọn náà sì ti mọ̀ pé nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ ní àti pé ṣe rí àwọn aṣọ tá à ń wọ̀ gan ó ń sọ̀rọ̀. ó ń sọ̀rọ̀ pẹ̀lú iṣẹ́ tá à ń ṣe. ó ń sọ̀rọ̀ ijó wa ó ń sọ̀rọ̀ ọwọ́ tá à ń lò ojú tá à ń lò gbogbo ẹ̀ ní sọ̀rọ̀ gbogbo ẹ̀ ni wọ́n mọ̀ bẹ́ẹ̀ ni ìlú gan ń sọ̀rọ̀. àkójọpọ̀ ẹ̀ wá jẹ́ àṣà màmá o ọjọ́ orí ó ti dàgbà báyìí torí pé mo mọ̀ pé ká tó ègbín ká tó tàgbín ká tó wá fowó ògbín fẹ́bìn ká wá bímọ ká tó sọmọ lónìgbìndé kó tó yí padà kúrò ní Bíọ́dún ẹ má bínú pé mo gbìyànjú ló kọ o kó tó yí padà kúrò ní Bíọ́dún kó tó di Mọ́rèmí kó tó di Ọya ìgbìyànjú ńlá ni àmọ́ mo mọ̀ pé àtijọ́ àtòrin ń bẹ ń bẹ màmá ẹ̀ kọrin méjì kan fún wa náà. èrè káre lémi o èrè káre lémi o ajé ọjà ìfẹ́ èrè káre lémi o kárelé èrè káre lémi o kárelé èrè káre lémi o ajé ọjà ìfẹ́ èrè káre lémi o Mọ́rèmí Àjàsorò. Mọ́rèmí Àjàsorò. Mọ́rèmí Àjàsorò ẹ̀húnrẹ́ ọ̀hún mi mọ̀mọ́ gbá o. Mọ́rèmí Àjàsorò. ọkọ̀ ọ̀hún mi mọ̀mọ́ gbá lọ́wọ́ mi. Mọ́rèmí Àjàsorò. ọmọ ọ̀hún mi mọ̀mọ́ gbá o. Mọ́rèmí Àjàsorò. ẹ ṣe màmí báwo ni Mọ́rèmí ṣe wáyé tó yọ àdó kọ́ dé ní. Mọ́rèmí ó jẹ́ akọni obìnrin ìyàwó Ọọ̀ni ni nífẹ̀ẹ́ gẹ́gẹ́ bí ìtàn ṣe nígbà náà. ṣùgbọ́n nígbà tí ọ̀rọ̀ ọkọ ẹ̀ ti kú tán tí ọ̀rọ̀ àwọn Ìgbò. àwọn ẹ̀yà kan ní jẹ́ Ìgbò. àwọn ẹ̀yà kan ní Odùduwà ló fi agbára gba ilẹ̀ lọ́wọ́ àwọn Ìgbò. ó fi agbára rẹ̀ tó ní ó fi lé wọn. ó jẹ́ pé Odùduwà bá àwọn èèyàn nífẹ̀ẹ́. ó bá wọn ó bá lé wọn pátápátá ó wá gba ilẹ̀ yẹn àwọn wọ̀nyẹn inú wọn ò wá dùn. ẹ̀yìn rẹ̀ yẹn la rí wípé nǹkan kan tí àwọn pípọ̀ tí àwọn ènìyàn wọ̀nyẹn ń ṣe
nílùú wọn tán bíi pé kán gbé orírun wọn kalẹ̀ kán mọ́ bọ́ kán mọ́ ṣe gbogbo ẹ̀ òun ni wọ́n wá ń ṣe lóròrù nígbà tán bá wá ń kó àwọn Ifẹ̀ lẹ́rú ìfẹ̀nìyẹn ni wọ́n wá ń ṣe bí ìgbà tán bá lé àwọn ènìyàn sẹ́yìn kán mọ́ àṣírí wọn ìgbà tí mú ẹlẹ́dẹ̀ wọn sì wá wọgbà tán náà wá sọ́dí ṣe tó di wípé kán máa kó àwọn Ifẹ̀ lẹ́rú. bí wọ́n ṣe wá ń kó àwọn Ifẹ̀ lẹ́rú. wọ́n ti ń kó Ifẹ̀ lẹ́rú ní èmi obìnrin yẹn bá ní irú kí wá lè Ifẹ̀ ọkàn wọn ò balẹ̀ mọ́ pé nígbà ayé ọkọ òun àwọn ará bí ò ní agbára tó báyìí lójú ayé ọkọ òun. lójú ayé ọkọ òun ṣùgbọ́n bí àwọn ìjòyè ọ̀lẹ. nígbà tó ní ìwà. bọ́n ṣe dìde nìyẹn tán takò pé obìnrin ó máa náà kà sí wọn ní mú pé àwọn ò ṣe nǹkan tó pé wọn gbìyànjú tó pé kí ló ṣe ní láti máa sọ. kí ni mo rí mi wá ṣe ń gbà náà. ó wá múra ó lọ ìlú àwọn Ìgbò nígbà tó ń lọ kò wí fún ẹnì kankan. kò sọ fẹ́ nìkankan. kò sọ fún ẹnì kankan nígbà tó lọ gba agbára lọ́dọ̀ odò Ẹ̀sìnmì ni wàá fún lágbára odò ọ̀hún wà bẹ́ẹ̀ dè mí o. ó wà nífẹ̀ẹ́ dè mí. ó wà níbẹ̀ Ẹ̀sìnmì ni wọ́n pè é. ó wá lọ bá ó ti kọ́kọ́ ṣe àwọn iṣẹ́ tẹ̀mọ̀ ẹni tí ó bá lọ rú nǹkan bẹ́ẹ̀ yẹn náà òun náà ní láti múra dáadáa ó ti ṣètò ó ti gbàmọ̀ràn ó ti ṣe gbogbo ẹ̀ ṣùgbọ́n àwọn ìjòyè wọ̀nyẹn gbogbo wọn náà ní nǹkan tó ojú ẹ bá rí nǹkan. ẹ ṣàfilẹ̀ lónìí kan kó lọ. àwọn ènìyàn ó lọ nígbà tó débẹ̀ ó wá rí ojú rere lọ́dọ̀ ọba Ìgbò Mọ́rẹ̀mí ní ẹwà yẹn ó wá wọ ọba Ìgbò lára ó ṣàfẹ́ nípa bẹ́ẹ̀ bó ṣe rí àṣírí wọn nìyẹn. lórí àṣírí agbára wọn. lórí àṣírí agbára wọn nǹkan tán lè fi ṣẹ́gun wọn. bó ṣe rí tán ló bá sá wá sí Ifẹ̀. wá padà sí Ifẹ̀. ó wá ní kán múra pé torí pé wọ́n ò mọ̀ wá ń bọ̀. wọ́n sì ṣe dé lóòótọ́ nìyẹn iná ògùjọ náà ló ṣẹ́gun wọn. wọ́n bá kì í bọ̀ wọ́n lára àṣé ènìyàn ló wà lábẹ́. ló wà nínú koríko. ló wà nínú koríko. bá ṣe gba Ifẹ̀ lọ́wọ́ wọn ni bá ṣe ṣe ọba wọn náà wá bọ̀tí wọ́n fẹ́ pa Mọ́rẹ̀mí nìkan mọ́ pa ọba wọn torí pé tí ìbá ṣe tiẹ̀ kò bá ti rí àṣírí ẹ̀ pé kán sáà wá àdúgbò kan wọ́n wá àdúgbò kan fún wọn nílé Ifẹ̀ wọ́n wà ń bẹ́ẹ̀dì sí o. àwọn Ìgbò wọn yẹn. ṣùgbọ́n àwọn ò ní pè wọ́n nígbò mọ́ nítorí pé Olúyàrè Òde Ifẹ̀ láfi sọ wọ́n lórúkọ. ọjọ́ ti pẹ́ èdè tí wọ́n sọ ń gbà náà ó ti yàtọ̀. Olúyàrè ni wọ́n wà ń bẹ́ẹ̀ wọ́n níran tó bá ti ń ṣe ọdún èdì tán fi rántí Mọ́rẹ̀mí yẹn wọ́n tí wọ́n fi rántí ọjọ́ tí ìjà Ìgbò àti àwọn Ifẹ̀ wọ́n wá kó kìnìún yẹn wọ́n ó tún kó bora náà. ni wọ́n kó bora gẹ́gẹ́ bí wọ́n ti ṣe ń gbà náà. àwọn Ifẹ̀ àtàwọn náà wọ́n wá kọjú síra wọn wọ́n máa ju iná. wọ́n fi ń ṣe ìrántí ọjọ́ yẹn èdì ni wọ́n pè é. Are you a film producer, editor, post-production person? Do you require video coverage of events, equipment hire as well as graphic designs? Then look no further. Adesmark Productions Limited guarantees quality services in film production, editing, equipment hire, video coverage of events, CD, DVD duplication and more. Adesmark Productions Limited, UK telephone number 079 56 921 064, and if you're in Lagos, call 0803 312 8408. Adesmark Productions, quality services guaranteed. ọdún wo gangan ni ẹ kọ́kọ́ ṣe eré ìtàgé tí a pè ní Mọ́rẹ̀mí yìí? ó dàbí 1965 ni. 1965 ọdún pẹ́. ó pẹ́ o.
ibo lẹ ti kọ́kọ́ ṣe gangan. Òṣogbo yẹn náà ni lórí a ní stage kan ní àgbàlá wa ní Ìbàrí yẹn ó wà ń bẹ ibẹ̀ ni mo ti kọ́kọ́ ṣe. yàtọ̀ sí pé ẹ fi ń ṣe ìgbáradì ó tẹ́ ẹ ṣe tí gbogbo èrò wọlé tí wọ́n wá wọ̀ bí èlò ni wọ́n fi máa wò yín nígbà náà. sílẹ̀ kan àbọ̀. One shillings 5 pence. 1 shillings 5 pence. àbí 60 6 pence. Màmá o bá a ṣe ń bá bọ̀ láti gbà yẹn kí ni àwọn nǹkan tí ó jẹ́ ìdojúkọ nígbà tí bàbá wà láyé. Ìdojúkọ wà láti rí àwọn obìnrin tí ó fẹ́ máa ṣe iṣẹ́ eré kò sí torí wọ́n ti gbà pé iṣẹ́ ìkíní wọ́n gbà pé iṣẹ́ àgbẹ̀ ni ìkejì obìnrin tó bá sì ń lọ ọbẹ̀ aṣẹ́wó máa lọ máa dọ́kọ wọ́n ní tá a bá ti paná lẹ́yìn stéèjì yẹn kò sí nǹkan míì tó kù jù kán máa bára wọn ṣe. ìṣekúṣe lọ ní ìyí tí ò rí bẹ́ẹ̀. kò sì rí bẹ́ẹ̀ o kò sẹ́ni tó jà tó wọn o àwọn obìnrin yẹn àfi lọ́yìn àfi ní ìsinyìí o nígbà yẹn wọ́n máa ń bára wọn jà ni tó jẹ́ pé tá a bá bá wọn wí wọn ò bá eré jẹ́ torí tán bá ti ń bára wọn jà kọkùnrin àtobìnrin bá ti ń jà tán bá ti ní kán bọ́ sórí stéèjì kan bára wọn kọjú síra wọn wọn ní ìjà tó ti wà láàrin wọn wọ́n gbé wọn orí stéèjì àwọn olùwòran ti mọ òpin. ìdí nìyẹn tí artist ò gbọ́dọ̀ mọ́ bára wọn jà bí bẹ́ẹ̀ kọ́ nǹkan tán fẹ́ ṣe kò ní sí níbẹ̀. àdúgbò màmá ó tó ọdún kèlò tí bàbá ti kú báyìí. oṣù kẹta ọdún yìí March 11 ló di 30 ọdún ó lé 5 years. 35 years tí bàbá ti kú lẹ́yìn ìgbà tí bàbá kú báwo lẹ ṣe ń ṣe ìgbélárugẹ àti tẹ̀síwájú ẹgbẹ́ tí wọ́n dálẹ̀ tí ò fi fọ́dé. mo ń gbìyànjú títí dìgbà tí eré orí ìtàgé eré orí ìtàgé wá di eré àgbéléwò. tó dèrè àgbéléwò bó ṣe mo rí i pé mo gbé dúró alẹ́yìn ikú wọn mo gbé eré kiri dáadáa mo gbé eré kiri eré orí ìtàgé dáadáa nígbà tí àwọn gúrùpù wa ṣì wà ṣùgbọ́n ní ìsìn ọ̀pọ̀lọpọ̀ wọn ti kú torí wọn mọ iṣẹ́ mi. wọn ò ní iṣẹ́ mi tó lè ṣe iṣẹ́ tí wọ́n mọ̀ nìyẹn iṣẹ́ tí wọ́n mọ̀ nìyẹn. ayé sì ti wá dáyé pé jòkó lẹ́yìn yà ọ́. ọ̀pọ̀lọpọ̀ wọn alárìnjó ni wọ́n. yàtọ̀ sí kámẹ́rà sọ mí dọ̀gá. rárá kì í ṣe irú èyí tẹ̀ nítorí náà mo gbìyànjú ṣùgbọ́n nígbà tí fíìmù nìkan ni mi tí ní agbára àti ṣe ó dẹ̀ nídìí torí eré tiwa yìí ṣe eré stand-up play. eré bọ́ yàrá ọbọ̀ balọ̀ tẹkùnlé jáde kí n rí ọkọ̀ eré tó ènìyàn láti ní owó gidi. tó jẹ́ eré ìbílẹ̀ ẹ sọ eré ìbílẹ̀ ń bẹ ṣe sọ ní Gẹ̀ẹ́sì bọ́ọ̀ la ṣe lè pè epic ni kò í ṣeré òun ló jẹ́ kí àti wípé nílẹ̀ yìí ní ìsìn àwọn ènìyàn ò fòye agbára ń dìde fún ìrànlọ́wọ́ ọmọ ènìyàn tí ìbá ti ṣe business tí wọ́n. nígbà tí bàbá kú yẹ kò sẹ́ni kò sí kí ni ipa tí ìjọba kó. ìjọba ò kó nǹkan kan àfi àwọn media houses àwọn television wọ́n ṣe dáadáa àwọn NTA Ìbàdàn àwọn ṣe dáadáa. wọ́n ṣe dáadáa ńgbà náà. wọ́n ṣe dáadáa nígbà tí bàbá kú tán torí mo ní àǹfààní wọ́n gba eré bíi ọlọ́sẹ̀ 13. tá a pè ní 13 episode. wọ́n gbà á sílẹ̀ 2 hours ni wọ́n gbà á sílẹ̀ wọ́n tún gba. wọ́n ṣàfihàn ẹ̀. wọ́n ṣàfihàn ẹ̀ Ọya Sings ijó nìyẹn ìyẹn ni mo kọ́kọ́ ṣe 13 Ọya Sings gbogbo eré orin oríṣiríṣi Èkìtì tí gbogbo ẹ̀ wọ́n ṣe. àkọ́pọ̀dọ̀pọ̀. wọ́n ṣe púpọ̀ àwọn BCOS náà gbìyànjú wọ́n gba 13 episode eré àjẹlẹ̀ nígbà táwọn òyìnbó débí ló ń ṣe tó ṣe amọ́kùlà fi ń rù wọ́n tí
tí ò sí mọ́tò tán yẹ pé agégi wájú agégi lẹ́yìn àkùkà ṣọ́ọ̀bù ọ́ àwọn àjòkó sínú ẹ̀ bí ìta gbàǹtara yẹn èèyàn kan lápá bí èèyàn kan lápá bí èèyàn kan lápá bí wá jẹ́ èèyàn mẹ́rin yóò gbé ajẹ́lẹ̀. ajẹ́lẹ̀ ni mo pè é mo ṣe. ṣé ẹ̀yin lẹ kọ́ àbí tí bàbá kọ sílẹ̀. èmi ni mo kọ yẹn. ẹ̀yin èèyàn wá lé màmá wa Abíọ́dún Dúróládipọ̀ ni a ti ń bá sọ̀rọ̀ láti bí àsìkò díẹ̀ ṣe rí i pé àwọn àgbà òṣèré tí wọ́n mọ̀ nípa orí ìtàgé àwọn ni à ń gbé wá sí ojú ìwòran yín ẹ má yìí lọ o mo gbèdé lẹ́tọ̀ ètò ni mo gbèdé má ti kú bẹ́ẹ̀ màmá kí ni ìbáṣepọ̀ tí ń bẹ láàárín bàbá wa Dúróládipọ̀ àti bàbá wa olóògbé Hubert Ògúndé nígbà ayé àwọn méjèèjì. nígbà ayé àwọn méjèèjì òun kú ni ọkọ mi máa ń pe Ògúndé. ìdásílẹ̀ eré káwọ́ pé ta ló kọ́kọ́ dá lẹ́nu àwọn méjèèjì. Ògúndé ló kọ́kọ́ dá la mọ̀ ṣùgbọ́n wọ́n tún sọ pé àwọn kan náà wà nígbà àwọn onímọ̀lẹ̀ àbí nǹkan kan nígbà yẹn wọ́n máa ṣùgbọ́n. ẹ̀kọ́ tó kàn yé ẹ̀yin ni pé ẹni tó kọ ẹ̀ náà òun ni gbogbo wa mọ̀ ní bàbá tíátà òun ló kọ́kọ́ dálẹ̀. ǹjẹ́ bàbá wa Dúróládipọ̀ ǹjẹ́ wọ́n ní ọ̀gá kankan tó kọ́ mi. wọn ní ọ̀gá o òun nìkan náà ló ń ṣeré àṣà èrè tẹ́ bá wò ó òun nìkan ló dàbí ìlànà tiẹ̀. ìtàn ilẹ̀ ìbílẹ̀ Yorùbá ká ṣàgbékalẹ̀ rẹ̀ bàbá wa Dúróládipọ̀ nìkan ni wọ́n máa ń ṣe. Dúróládipọ̀ ni. ẹ̀dúpẹ́ dúpẹ́. Dúróládipọ̀ ni. màmá o nínú àwọn fíìmù mélòó lẹ ti kópa ń bẹ fíìmù wo ni fíìmù àkọ́kọ́ tẹ kọ́ kópa ń bẹ. mo bá Adelop ṣe fíìmù Ìyá ni Wúrà ìjà òmìnira mi ò rán bẹ́ẹ̀ Ìyá ni Wúrà àti àròpin no eré bàbá Ògúndé tó ti mìtì wọn. ẹ bá bàbá Ògúndé náà. mo bá bàbá Ògúndé náà kópa. ṣé bàbá wa Adelop gbogbo wọn ti dolóògbé téèyàn bá ríra lọ́rùn bóyá wọn mọ̀ ṣe tíátà wà wọ̀ lọ́rùn. àmọ́ o. torí pé ẹni lọ kò tí ì padà wá àwọn tá à ń bẹ láyé àmọ́ bí wọ́n ṣùgbọ́n Bíbélì ní bí wọ́n ti ń ṣe ní ayé bẹ́ẹ̀ ni wọ́n ń ṣe ní ọ̀run á jẹ́ pé bóyá wọ́n ń ṣe tíátà lọ́rùn àkúkú lè sọ wọ́n lè kóra wọn jọ káwọn náà wọ́n yá sinimá báyìí. Ìfẹ́ Àtúndé Ìfẹ́ Àtúndé mọ́rẹ́mọ́ ò pé ayé Ọlọ́fin yóò Ìfẹ́ Àtúndé adé o Ìfẹ́ Àtúndé Ìfẹ́ Àtúndé mọ́rẹ́mọ́ ò pé ayé Ọlọ́fin yóò Ìfẹ́ Àtúndé. màmá wa nígbà tó jẹ́ pé ibi tí àwa yìí ń lẹ pè ní Wàsímì kí ló dé tí wọ́n fi ń pè bí Wàsímì. àbí orúkọ àdúgbò tí. kì í ṣe orúkọ àdúgbò yìí àwa náà là á sọ bẹ́ẹ̀ jẹ́rìí ní jọ̀hún bí Christianity àbí ẹ̀sìn ìgbàgbọ́ bó ṣe wá sí ilẹ̀ wa jẹ́rìí gbà tí àwọn òyìnbó yẹn tí wọ́n tẹ̀sìn wọ̀lú ẹ̀sìn Christianity. àwa ń ṣe eré tó jọ nígbà yẹn táwọn ń pe àkọlé ẹ̀ ní Bòdè Wàsímì nígbà ọkọ mi wà nígbà yẹn òun ló kọ́ o inú bí mọ gbogbo bí la ti ń ṣe kìnìún yẹn igbó kìjikìji ni nígbà yẹn igbó ọsàn òro nǹkan gbogbo ẹ̀ ló kún bí nígbà yẹn ni láti ń ṣe bí ibi ọkọ mi sì ní ibi ìsinmi ni. ṣé bí ni wọ́n sùn sí. pé ibi ni kí wọ́n sí síbí ò ibi ìlú kú sí o Òṣogbo ni ìbáyọ̀ yẹn ibẹ̀ ni wọ́n sí ibẹ̀ ló ní kán sùn sí ni o. gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí wọ́n wí. nǹkan tó wí náà so ibi ìsinmi ni Bòdè Wàsímì. pé ibi ìsinmi Bòdè Wàsímì. ẹ bá mi kí àwọn èèyàn wá lé. ẹ̀yin ènìyàn a dúpẹ́ látẹ̀ẹ̀kan tá a ti bẹ̀rẹ̀ ẹ ṣe àkó àdúró tí ẹ kò fẹ́ o gbogbo ẹ̀yin tẹ́ ẹ mọ̀ mí mo kí yín o mẹ́pèrè oko délé àtọ́jú owó àtèrè lẹ́kọ̀ọ́ wálé ẹ̀ ní gbé sájò Olúwa ó ṣọ́ ilé àti ọ̀nà yín
á tọ́jú ọmọ yín o ẹ kú farabalẹ̀. ẹ̀ṣà mi ẹ̀ gbogbo wa ẹ̀ṣà mi ẹ̀ gbogbo wa mójútó tì ríran kò ní fọ́ ẹ̀ṣà mi ẹ̀ gbogbo wa. màmá ní ká ṣàmì ẹ̀ gbogbo wa. ẹ̀ṣà mi ẹ̀ gbogbo wa ẹ̀ṣà mi ẹ̀ gbogbo wa mójútó tì ríran kò ní fọ́ ẹ̀ṣà mi ẹ̀ gbogbo wa. ó dìgbà kan náà. bẹ́ẹ̀ bá ní ìwí èmi lè wí dọ́là bẹ́ẹ̀ bá ní sọ mo máa lè sọ di tomorrow. mo gbèdé o bàbá rere mo wí mo gbèdé o bàbá rere kí ló wí mo gbèdé o bàbá rere. Adesmark production àwọn ló tún gbòde individual production àwọn ló lè ṣe o ìgbéyàwó ló fẹ́ ṣe ọmọ ló fẹ́ kó o. tó bó ṣe jẹ́ lẹ ti gbọ́ yẹn o fún professional video coverage ìyẹn digital tí ò jẹ́ ṣẹ́jú wàìwàì láyé ayẹyẹ káyẹyẹ tí kò ní gbàgbé tàbí àtúnṣe ẹ jẹ́ máa fowó jóná pẹ̀lú àwọn pọ́kúlówó emergency video men kọ́lọ́run ṣọ́ wa ń bẹ̀ o Adesmark Productions bẹ́ẹ̀ ni Adesmark yàtọ̀ ẹ pè Adesmark 07956 921 064. Ayọ̀mídé Ayọ̀mídé Adesmark Production àwọn ló tún